Nàìjíríà ìgò bẹ́tà lẹ́mí sọ ìgò bẹ́tà ọdún kelòlógójì ìgò bẹ́tà tàti gbòmìnira wa ìgò bẹ́tà ṣódọ́gọ́rùn-ún ọdún ni ìgò bẹ́tà ọdún ogan ló máa jẹ́ náà. Ọlọ́run á pọ́n Saheed Òṣùpá lé. God go bless you. Ìgò bẹ́tà lẹ́ ń sọ kó tó di pé wọ́n bí mi. Ìgò bẹ́tà náà lẹ́ ń sọ mo tún wọ́n tún wá bí mi. Ìgò bẹ́tà náà lẹ́ tuntun sọ mo tuntun ń dàgbà lọ báyìí lẹ́ tún ṣì ń sọ. Ìgò bẹ́tà màá tún darúgbó. Ìgò bẹ́tà màá tún kú. Ìgò bẹ́tà ọmọ mi á tún wà. Ìgò bẹ́tà ọmọ ọmọ á tún wà. Ẹ jọ̀ọ́ ọjọ́ wo ló fẹ́ bẹ́tà? From fire to fry pan. Ọjọ́ wo ló máa bẹ́tà? Ọmọ tó bá rákòrò ó ṣàyẹ pé kó rìn. Ọjọ́ wo lọmọ ọ̀hún fẹ́ rìn? Ìgbà wo náà máa rọmọ ọ̀hún ránṣẹ́? Ìgbà wo lèèyàn fẹ́ jèrè ọmọ ọ̀hún? Ìgbà wo lọmọ gan jèrè ara ẹ̀? Ṣé bá ṣe máa bá a lọ rèé? Wọ́n ṣà ń tàn wá, wọ́n ń tàn wá, wọ́n ń tì wá, wọ́n ń lò wá. Which day ìgò bẹ́tà? I dey ask you ni o, which day? Ọjọ́ wo ló máa dáa? Tell me na, you dey look me. Ó dọwọ́ Ọlọ́run.